ó ń ka lára ó fẹ́ sunkún pẹ̀lẹ́ o ẹ bá mi gbẹ̀yìn ó ń ká wọn lára wọ́n fẹ́ sunkún ẹ pẹ̀lẹ́ o ó ń ká lára ó fẹ́ sunkún pẹ̀lẹ́ o. Ìjayà dé, ọba Adéyẹmọ dé, Igboho ṣá dé, jìnnìjìnnì dé, ẹkùn ọkọ Fulani dé, Igboho ṣá owó bàbá dámì, Igboho ṣá owó bàbá dámì, Igboho ṣá owó bàbá dámì, gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹgà dìgá dìgàgà dáńgà. Ẹ wo headline news yẹn torí àwọn tó máa ń sọ pé na lie na true na lie na true torí irú yín ni mo ṣe gbé news wá torí tí a ò bá gbé wá a máa rí wèrè tó máa sọ pé rọ́ ni la ṣe gbé wá kí gbogbo àwa ọmọ Yorùbá ká lè rí àwọn àgbààgbà Fulani àwọn northern elders wọ́n ti ń sọ fún àwọn Nigerian army wọ́n ní wọ́n gbé Oloye ẹ bá wa share fídíò ìfàyà ẹ bá wa share dànù. Kí ló dé tẹ́rù ń bá àwọn Fulani ìtòrí Ọlọ́run? Ẹ jọ̀ọ́ kí ló ń bá àwọn Fulani ìlẹ́rù? Gúnmi má wà bẹ́ẹ̀, Gúnmi tó negotiate láàrin àwọn ajínigbé àti àwọn tí wọ́n bá jí gbé àbí government. Gúnmi negotiate pẹ̀lú àwọn ajínigbé láti jọjọ́ yìí pẹ̀lú àwọn terrorist ọmọ àrí kọ̀ọ̀kan ṣe sí i. Kí lẹ rí ṣe sọ̀rọ̀ Gúnmi ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì máa pè mí nítorí Ọlọ́run. Kí lẹ rí ṣe sí Àsárídòkúnbọ̀ ó ń gbébọn jáde live bó ṣe ń fọ́nbù tó ń ṣe gbogbo ẹ̀ tó ń tírẹ́tì àwọn ọmọ Ìgbò tó ń tírẹ́tì àwọn èèyàn màá rí kọ̀ọ̀kan ṣe sọ́rọ̀ Àsárídòkúnbọ̀. Chief Sunday Igboho ẹ ti mọ̀ pọ́kọ̀ yálàyà yín ni ẹ̀ka headline yẹn Miyetti Allah asks Tinubu security agencies to arrest Yoruba activist Sunday Igboho over alleged threat on Fulani. Sahara Reporters ló gbé news yẹn. Imagine tí ó bá kí ń ṣe pé lórí burúkú làwọn Arábí yìí tí ó bá kí ń ṣe pé àwọn Arábí yìí wọ́n jẹ́ aṣièrè tí ó bá kí ń ṣe pé àwọn Arábí yìí àyà kò wọ́n tí ó bá kí ń ṣe pé àyà kò wọ́n ní láti máa sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu pé kí wọ́n gbé ọmọ wọn. Ibo lẹ ti gbọ́ nínú ìtàn? Ibo lẹ ti gbọ́ nínú ìtàn pé bàbá gbé ọmọ rẹ̀? Ẹ mọ̀ pé àsìkò tá a wà yìí ó yàtọ̀ sásìkò gbà tí Fúlàní bíi ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló wà bẹ́ẹ̀. Kí lẹ fi ń ṣeré yìí? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu jagabambobu àwọn ló wà bẹ́ẹ̀ báyìí. Ẹ lọ sẹ́bẹ́ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin lóyè àsìkò yìí la fẹ́ rí àtìlẹ́yìn
ẹdúró náà kí ló ń bá àwọn sẹ́ríkì lẹ́rù lọ kí ló ń bá ṣé ẹ tẹ̀ jẹ́ ká mọ̀ ṣé àwọn àgbààgbà Fúlàní ṣé lóòótọ́ ni pẹ́yìn lẹ̀ mú àwọn ọmọ yìí láti wá máa jí àwọn èèyàn gbé because this is the meaning of this that is the meaning of this headline. Nígbà tí téèyàn kan ṣoṣo tó dìde tó ṣe rí àtìgbà tí àwọn àgbààgbà tí wọ́n ti bá àwọn ṣe Sunday Igboho tí wọ́n ti bá bàbá wa ṣe Sunday Igboho ṣe security meeting àtìgbà yẹn ni wàhálà ti dé bá ìṣòro àwọn northern elders àtìgbà yẹn ni òfò àtàdánù ló ti dé bá wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó dé fídíò ẹ kó dé ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko ẹ jẹ́ kó dé gbogbo mi tó yẹ ẹ jẹ́ kó dé gbogbo àwọn ọ̀dọ̀ àwọn àgbààgbà gbogbo lẹ̀ Yorùbá torí àwọn bàbá Èkó ṣe gbogbo wọn ló máa ń follow news due to one thing or the other. Abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ bá wa share fídíò yìí fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti sọ wípé kí ìjọba Tinubu kí àwọn security wọn kàwé lè ṣọ́ ààbò pé kí wọ́n gbé bàbá wa ṣe Sunday Igboho. Nǹkan ṣẹ́ ẹ mọ̀ pé mo sọ lánàá nǹkan kan ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ṣe Sunday Igboho. Wọ́n tún ṣẹ̀ sọ ilé ìní láàárọ̀ yìí. Èyí ni wọ́n ṣe ọ̀tọ̀ níta àná Sahara Reporters túṣẹ̀ gbélé ẹni. Chief Sunday Igboho tó ń pariwo wípé ẹ má pa àwọn èèyàn wa mọ́ ẹ má jí àwọn èèyàn wa gbé mọ́ ẹ má bá àwọn ìyá wa sùn mọ́ ẹ má bà ayé àwọn ọ̀dọ́ wa jẹ́ mọ́ òun ló wá become problem fún yín òun ló become problem bó ṣe jẹ́ problem fún yín bẹ́ẹ̀ ni àwọn olórí burúkú ọmọ tẹbí tẹni kọ́ máa jí wa gbé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ problem fáwa náà. Kò jẹ́ káwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbẹ̀ tó bá lọ sóko ní káwọn ọmọ yín lọ pa wọ́n tó bá lọ dáko ní kó lórí burúkú àwọn ọmọ òfò tẹbí ní kó fi màálù jẹ oko wa tún máa ṣe fídíò máa ṣe gbogbo máa dá síta táwọn èèyàn wa tó bá tún wá green pastures tó bá kúrò lábúlé tó bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ for instance táwọn èèyàn máa ń bọ̀ láti bí àbí Èkìtì Ọ̀ṣun Oǹdó Ọ̀yọ́ Ògùn tó bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ kọ́ tó dé Èkó tó bá wà ní mọ́tò dá wọn lọ́nà jí wọn gbé. Ẹni tí ebi ń pa lábúlé tó wò pé kóun máa bọ̀ ní Èkó tó jẹ́ ilẹ̀ Yorùbá tó jẹ́ ilẹ̀ àwọn baba ńlá baba wa pé káwọn wá green pastures tó bá tún bọ̀ lẹ́kọ̀ọ́ tún jí wọn gbé tún ní kọ́ lọ mú ransom wá. Did you think we are fool? Enough of ṣẹ́rí ara àwọn nǹkan mo máa sọ àṣírí kan fún yín lè ní ara àwọn nǹkan tó ń bí àwọn ẹ̀mí àwọn nínú àwọn àgbààgbà Fúlàní wọ́n ń ṣe mítì lọ́wọ́lọ́wọ́ báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n ń ṣe mítì lọ́wọ́ àti ìjẹta ni wọ́n ti ń ṣe security ni wọ́n ti ń ṣe mítì lórí ọ̀rọ̀ ṣe Sunday Igboho bí wọ́n ṣe fẹ́ gbé wọn ṣubú. Inú mi wá dùn mo tún fi àsìkò yìí kí bàbá wa Onírìṣà bàbá wa Ọ̀jájá II bàbá wa Adéyẹyè Ògúnwùsì Onírìṣà kábíyèsí o kábíyèsí o kábíyèsí o olórí gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ jó kíní kábíyèsí o bàbá afẹ́jẹ́ kẹ bá wa gbégbé sí akin ara àwọn nǹkan tó ń bí àwọn olórí burúkú Fúlàní nínú kò kọjá wípé àwọn oil well tó jẹ́ pé àwọn northern báwo lẹni tó jẹ́ emir ní Sokoto ó ṣe máa ní oil well 21 tó máa ní oil well 15 ṣó jẹ́ kí Fúlàní ní oil well nílẹ̀ Yorùbá àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọba mélòó nínú wọn ló ní oil well mélòó nínú wọn ló ní oil well mélòó nínú wọn ló ní kànga tí wọ́n ti ń gbọ́n epo
Imagine billions of money, trillions of money tí olórí burúkú àwọn ẹ̀mí àìtọ́ máa make tó máa gbọ́n nílẹ̀ Yorùbá for free. How many Boko, God bless you, Mrs. Dupe Agbola, God bless you, ma. How many Boko Haram has northern elders hand over to Nigerian army? How many Boko Haram has these so-called Fulani leaders handed over to the Nigerian armed force that they should be prosecuted? Mélòó nínú wọn làwọn Fulani elders tí wọ́n lẹ́wọ̀n tí ó bá kí ń ṣe polówó burúkú ní látòrí ọmọdé nítorí àgbàlagbà Chief Sunday Igboho ìzà wò ó níbi tabadé ẹ̀yin bàbá àtìyá wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa pariwo sí àwọn international communities. This ṣe mo sọ fún yín pẹ̀lú ìdífẹ́ pín I swear to God tí ní báyìí ló kù. Now let us start writing it in comment section wípé Chief Sunday Igboho is our representative. Chief Sunday Igboho is representing us. Chief Sunday Igboho is sent by us. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa kọ kọ́mẹ́ǹtì yẹn fún àwọn international communities tí wọ́n máa wò wá. Kọ́láwọlé mò ń ṣe prógrámù ìwọ̀n rìpọ́ọ̀tù ẹ̀. Kọ́láwọlé ló kún ọ̀la lẹ́kọ̀ọ́. Kí ni business tí màá tẹ́jọ dàpọ̀? Tí mo fi ń ṣe program tó fi ń wò mí tó ń tẹ angry face. I saw it. Ara ẹ̀yin ọmọ akárẹ̀ ẹ̀yin ọmọ ànílẹ̀ Yorùbá rèé. Kí ni problem náà àti ẹ? Is it a must you watch my program? Is it a must you watch my program? Ṣé dandan ni kò wá sórí péjì mi ni? Kọ́láwọlé Lukman. I can see clearly here that you are of Nigeria and that is none of my business. Kí ló wá ṣe lórí show mi nígbà tó like show mi? Àbí ṣé àtú gbọ́dọ̀ sọ òtítọ́ ọ̀rọ̀ mọ́? Tó bá dé gbórúkọ ẹni sí kọ́ máa rò pé lórí ọmọ Yorùbá kan ní ẹ kọ́ ní mọ̀ pé lórí gbogbo ọmọ Yorùbá kan ní ẹ. Kí ló wá in the first place kí ló wá ṣe lórí page mi? Now bí mo ṣe ń sọ lọ àwọn àgbààgbà Fulani torí àwọn oil well Sahara oil well tó jẹ́ kó jẹ́ tàwọn ọba wa kò tí ì pọ̀ jù. Gbogbo oil well tí Sultan of Sokoto ní about 21 oil well tá gbọ́ kó ní kò tí ì pọ̀ jù tó bá jẹ́ Ọ̀nìrìṣà lónìí. Kò tí ì pọ̀ jù tó bá jẹ́ bàbá wa Aláké lónìí. Kò ì pọ̀ jù tó bá jẹ́ Àwùjalẹ̀ lónìí. Kò ì pọ̀ jù tó bá jẹ́ àwọn bàbá wa lónìí kó fi túlẹ̀ Yorùbá ṣe. Ẹ̀ ń wá láti ilẹ̀ Haúsá ẹ̀ wá ń gbọ́n epo nílẹ̀ Yorùbá. Kábíyèsí Elédùmarè kí ló ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Yorùbá torí Ọlọ́run? What is happening to us? Inú mi ti ẹ̀ dùn. Inú mi dùn pé ìbàbá wa ti jí. Sọ pé ó ti jí, ó ti jí. Ẹ bá wa ṣe ẹ̀ṣọ́ yìí o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa pariwo. Ẹ já tètè máa kọ sí comment section wípé Chief Sunday Igboho is representing us. Ẹ kọ síbẹ̀ pé the international community should look into our matters. Ẹ kọ síbẹ̀ pé a fẹ́ jáde lára Nàìjíríà. Ẹ kọ síbẹ̀ pé wọ́n fojoojúmọ́ pa wá nílùú yìí. Ẹ kọ síbẹ̀ pé àwọn Fúlàní tí wọ́n fẹ́ jẹ́ ká pín kọ́ lè máa rí wa pa ni. Ẹ̀yin náà ẹ wò ó nígbà táwọn èèyàn ń jíyàn gbé tó ń gba ransom tó ń fojoojúmọ́ pa àwọn ìyá àti bàbá wa. Ẹ̀rí kankan ṣe sí. Ẹnìkan ṣoṣo ta wá nínú ilẹ̀ Yorùbá tọ́lọ́ ń lò fáwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá dìde pé láyé not again. Ẹ̀yin olórí burúkú so-called northern elders ẹ wá sọ fún bàbá tiwa. Ẹ ti gbàgbé pé Buhari kọ́ ló wà bẹ́ẹ̀ ni. Ẹ wá sọ fún bàbá tiwa. Bàbá wa His Excellency Bọ́lá Ahmed Tinubu. Ẹ sọ fún wọn pé kí wọ́n pàṣẹ fáwọn security pé kó arrest Chief Sunday Igboho. Ayé bàbá yóò rí ga. Ẹ̀yin ọmọ ìwọ̀n kí wọ̀nyí.
tí ó bá ń ṣe pé tí ó bá ń ṣe pójó pé òjò pé àgbò tó tí ó bá ń ṣe pé àgbò tó kẹ́yẹ ní pọ̀ méjì yẹ irú yín tí ó jẹ́ kí Fúlàní máa sọ̀rọ̀ bí tọ́mọ Yorùbá bá ti ń sọ̀rọ̀ ni. No, ẹ jẹ́ ká ti ìṣáná kíyèsí ègùn sóògùn tí ó jẹ́ kí Yorùbá máa sọ̀rọ̀ kọ́mọ Fúlàní máa sọ̀rọ̀. Mo wo prógrámù kan ẹnìyàn wá ń sọ nínú prógrámù yẹn ó ní ẹni mo wò lọ́dọ̀ bàbá wa ẹ̀mìkọ́nà àwọn èèyàn wa mo wò lọ́dọ̀ wọn àná lọ́ ṣe prógrámù yẹn ó ní Fúlàní kan sọ fún àwọn pé àwọn Fúlàní wọ́n máa níyàwó tó jẹ́ màálù wọ́n máa níyàwó tó jẹ́ màálù wọ́n máa ní ọmọ tó jẹ́ màálù wọ́n ní tó bá jẹ́ ìyàwó wọn nínú àwọn màálù yẹn kéèyàn fún wọn ní 10 million kó wọ́n níta kéèyàn fún wọn ní 10 billion wọn níta ní tó bá jẹ́ ìyàwó wọn láàrin àwọn màálù yẹn ṣé irú àwọn yẹn làwọn fẹ́ máa bá ṣe rí bọ́ ṣe máa ń ronú ni wọ́n máa ń ronú bí ẹranko. Ẹjọ́ àwọn ará inú igbó ni Fúlàní ń gbé ṣèbí inú igbó náà nílùú wọn kí wọ́n lọ sí ìlú wọn kọ́ lọ máa gbénu reserve forest wọn kò sáyè fún ẹni tí wọ́n nílẹ̀ Yorùbá àwa ò sọ pé ìyá wa sọ pé àbá yín ṣe àgùntàn yín ló sọ pé ìyá yóò bí dúdú àwa gọ́dẹ̀ tí wá yarí nísìn wípé ìyá tiwa ló bí pupa. Enough is enough. Enough is enough. Ìfẹ́ ṣe nínú ayé àwọn ọmọ Yorùbá ó tó gẹ́. Ẹ máa kọ síbẹ̀ pé Chief Sunday Igboho is our representative. Professor Banji Akitoye is our representative. Ẹ máa kọ síbẹ̀, ẹ máa tag United Nations, ẹ máa tag UNPO, ẹ máa tag EU, ẹ máa tag IC, international communities. Ẹ jẹ́ ká máa comment ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé àwọn Fúlàní tún ti fẹ́ wọ́n tún ti fẹ́ pa bàbá wa Chief Sunday Igboho bí wọ́n ṣe pa Abíọ́lá bí wọ́n ṣe pa àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá wọ́n tún ti ìgbésẹ̀ tí kábíyèsí nínú màrà ṣe mọ̀ páṣírí tú ni torí pé bàbá Bọ́lá Ahmed Tinubu torí ó jẹ́ ọmọ Yorùbá láṣìírí ṣe tú bí wọ́n ṣe ṣe nìyẹn nígbà ayé Buhari tí wọ́n lọ fẹjọ́ sùn Buhari tí wọ́n ní kó lọ pa Chief Sunday Igboho abẹ́ ti gbàgbé ti gbàgbé tí Buhari ní kí àwọn àmì pé kọ́kọ́ ogun lọ bá Chief Sunday Igboho tí wọ́n dẹ̀ lọ now bí mo ṣe ń sọ lẹ́yìn iná wa níbi tí a bá dé no going back ni àwa ń sọ mọ̀ pé tẹ́nu wa bá kò ẹnu wa tí ó kò láti jọ yìí ni wọ́n fi rí wa bí entertainer nísìn tí wọ́n wá rí pẹ̀lú ti kò wọ́n wá ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu abẹ́rẹ́ headline yẹn ni Miyetti Allah asks Tinubu security agencies to arrest Yoruba activist Sunday Igboho over alleged tani wọ́n threaten ìwọ tó bá fẹ́ jẹ́ kí wọ́n dúnkokò mọ́ àwọn èèyàn tó ń pa àwọn èèyàn wa ẹ̀ẹ́dẹ̀ kó àwọn apààyàn yín ajínigbé yín ẹ kó wọn kúrò nílẹ̀ Yorùbá a ò sọ pé kí Fúlàní tábà gba Yorùbá nation ẹ̀yin Fúlàní ẹ sì lè wà pẹ̀lú wa a sì lè jọ ní international relationship gẹ́gẹ́ bí Benin àti Niger ṣe ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá náà lè ní ó kọ̀ jẹ́ pé tẹ bá wọ ìlú wa ẹ máa tẹ̀lé òfin wa. Yeah, that's what we're going to do right away. We are going to do it. Ẹ gbàgbé
ẹ̀yin Agbagba Fulani ẹ ti fail. You guys just failed. You just failed. Ẹ ti fail. Imagine. So yẹn ni pé ilẹ̀ ẹ̀rún àwọn tó ń pa wá nílẹ̀ Yorùbá kókó máa pa wá. Àwa sì ń lo benefit of doubt tẹ́lẹ̀ pé bóyá bẹ́ẹ̀ ni pé bóyá bẹ́ẹ̀ kọ́, but pẹ̀lú nǹkan tẹ́yìn fún ara yín wá ṣe yìí ó ti fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ẹ̀yin gangan ni bàbá àsàlẹ̀ tó ń wọ̀n. Tí ó bá dẹ̀ ṣe pé ẹ̀yin gan jẹ́ olórí burúkú, àwọn ọmọ yín wá sí ìlú onílù, wọ́n wá ń pààyàn, wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n ń dúnkokò mọ́ àwọn èèyàn, àwọn tó wá ń dúnkokò mọ́ wọ́n wá yí ojú padà sí wọn. Ẹ mọ̀ pé nǹkan tẹ́ ètò lẹ́ ń pera yín, nǹkan tí ẹ ò tó lẹ́ ń pera yín. Ṣé Sunday Igboho máa ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa páwọn ọ̀fọ́lọ́n tó lè ní àwọn búra pé nǹkan tẹ́yìn Fúlàní ò tó lẹ́ ń pera yín. Ẹ̀yin gọ́dẹ̀ tí wá fún wa ní confirmation báyìí pé lóòótọ́ ni, torí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ fi àwọn èèyàn yín lè ṣe bí wọ́n níbọn ọlọ́kà wọn, wọ́n níbọn wọ́n níbọn wọ́n ní gbogbo ẹ̀, ẹ fi wọ́n lẹ̀ ẹjá jọ ṣe ní ọwọ́ káwa ò ní gbogbo yẹn, ṣùgbọ́n Yorùbá sì máa lóògùn abẹnú gbòǹgbò. Kí lẹ fi ṣeré? Tí wọ́n bá bí Yorùbá tán ọ̀pẹ á bẹ̀rẹ̀ sí ní máa jà, igi igbó á bẹ̀rẹ̀ sí ní máa jà, gbogbo koríko wọ́n bẹ̀rẹ̀ sí. Ilẹ̀ Yorùbá ni ìyá yìí ò ń ṣe Kánò, ibìkà yóò ń ṣe Maiduguri, kò ń ṣe Katsina. Ilẹ̀ Yorùbá níbi tá a wà yìí ẹ̀ẹ́dẹ̀ lè ṣe kọ́kọ́ fún ṣe Sunday Igboho torí representative àwa ọmọ Yorùbá ni, representative àwa tí yà ń jẹ ni, representative àwa tí a ò lè sọ̀rọ̀ ni. Self-determination is not a crime. Ó dà pé àwọn Àgbàgbà Fúlàní yẹn gbogbo ó dà pé orí wọn ò tiẹ̀ pé wọn kàwé, torí tẹ bá kàwé ni ẹ mọ̀ pé self-determination is not a crime, for crying out loud. And even Nigeria is a signature to self-determination. Nígbà tẹ́yìn mọ̀ pé ẹ fẹ́ jẹ́ ká bínú báyìí, ẹ ṣe lajúlẹ̀, ẹ ṣe ń rán àwọn ọmọ yín kọ́ wa máa pa wá. Àbẹ̀lẹ̀ sọ pé ẹ̀mọ̀ kọ̀ọ̀kan ẹ̀kẹ̀yìn náà ẹ̀wù tí ó bá ń ṣe polówó ibùkún ní ìyẹn Fúlàní. A ní 16 president ní Nàìjíríà. We have 16 presidents. Fulani ní president 13. And you are all feeding on our own resources. Àwa tí ẹ̀ ń lo resources wa gan, a ṣe produce the second president ni. Igbo produce one president. It shows that even but ti Igbo yẹn gan ká sọ pé Goodluck Ebele Jonathan is not even an Igbo guy, but kàkà mọ bẹ́ẹ̀ torí pé wọ́n dẹ̀ fi ṣe vice president ni. Tó bá jáde direct ìgbà tí Yar'Adua kú ló become president, kó fún ààrẹ tó wá lọ lẹ́ẹ̀kan sí. Tó bá gbé wá direct ní dìbò fún ní jẹ́ ó débẹ̀. Eré kí lajá wá ń bẹ́kùn ṣe ẹgbọ́n tí lórúkọ ẹ̀gbọ́n iná o Adéyínká grandson ní tí Nàìjíríà bá fẹ́ continue kó sáìn pé Yorùbá nìkan ló máa jẹ president. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Kí lẹ fi ṣeré? Gbogbo resources tẹ fi ń rọrùn Nàìjíríà kí ilẹ̀ Yorùbá ní ẹ tí ń kó. Gbogbo tó ń jẹ́ Nàìjíríà ilẹ̀ Yorùbá ni, gbogbo tó ń jẹ́ West Africa ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá kan náà yìí náà lẹ tún wá ń jí gbé lẹ ń pa lẹ ń dúnkokò mọ́. N tẹ́ lè ṣe nílẹ̀ bàbá ńlá bàbá yín. Ẹ̀rẹ̀ wá gbọ́pọ̀ máa dé ẹ̀wọ́n ti wọlé sí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu òṣòmù àlè. Mọ̀ kí bàbá náà ń wò yìí. Bàbá ń wò yìí. Bàbá mọ orí èèyàn tẹ jẹ́. Bàbá mọ̀ pé wọn kò ní. Torí ẹ̀ ni bàbá náà ṣe dọ́gbọ́n fọgbọ́n bá yín lò. Tí ẹ bá ti rí pé ọmọ Yorùbá kan ti dìbò báyìí,
tó fẹ́ jà fáwọn Yorùbá tẹ bá ti rí pé ọmọ Yorùbá kan ti dìde báyìí tó fẹ́ jà fáwọn ọmọ Yorùbá ọdún bí ẹ ṣe máa pálẹ̀ náà máa lé lè pa Ìgbòho. Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa ìpà tẹ pa Bíọ́lá tẹ pa Délé Gíwá Sunday ò ṣe é pa Sunday ò ṣe é pa Ìgbòho ò ṣe é pa ìpà tẹ pa Bíọ́lá tẹ pa Délé Gíwá Sunday ò ṣe é pa. Nàìjíríà ti ṣẹ̀ wá Nàìjíríà ti fọ́ wa jẹ àwa náà ti padà lẹ́yìn ẹ̀ omi ló máa gbé yín lọ. Fúlàní ti ṣẹ̀ wá Fúlàní ti fọ́ wa jẹ àwa náà àbá yín ṣe mọ́ omi ló máa gbé yín lọ. Kí wọ́n Fúlàní ò ṣe ìwọ̀n rí ìwọ̀n Fúlàní kò kí ń ṣe ẹ lọ gbogbo tí Fúlàní máa ń gbalẹ̀ èèyàn ni. Ẹ wo ohun táwọn Fúlàní ṣe fún wọn ilẹ̀ Haúsá ẹ lọ wo ohun tó ń fojú àwọn Haúsá yẹn rí. Àwọn Haúsá yẹn nísìn wọn ò lè sọ̀rọ̀ mọ́ ẹ̀sìn ló fi gbàgbọ́ ẹ̀sìn ló fi máwọn yẹn but ó lè fún wọn láti fi ẹ̀sìn mú àwa nílẹ̀ Yorùbá torí bórí àwa ọmọ Yorùbá pé tẹ́bá lórí jìnnà ọmọ Yorùbá mi ìsọmọ Yorùbá tí ó jẹ́ Fúlàní Yorùbá ọmọ Yorùbá òrìjìnà tẹ́bá rí wọn ò lè fi ẹ̀sìn kó lẹ́rú. Ẹ lọ tẹ́bá lọ wo gbogbo àwọn gọ́vùnà wọn nílẹ̀ Haúsá gbogbo àwọn ẹ̀mí àwọn nílẹ̀ Haúsá wọn kì í ṣe ọmọ Haúsá Fúlàní ní gbogbo wọn pátápátá from A to Z. Inú mi dùn pé nǹkan tí ṣe Sunday Igboho sọ ní 2021 ojú àwọn bàbá wa náà ti wá rí nísìnyí pé àwọn Fúlàní wọ́n fẹ́ gba ilẹ̀ kọ́ lé gbogbo àwọn táwọn jẹ́ ọba kúrò kọ́ wá máa ìsọ́ àwọn ọmọ wọn ọba àsìbálẹ̀. Àwa jẹ́ pé wọ́n ti take over gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Àwa jẹ́ pé wọ́n ti take over gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Ṣùgbọ́n ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé àwọn bàbá wa wọ́n tètè sọjí. Torí ẹ má ẹ̀ka tọ̀ra wa ọwọ́ táwọn Fúlàní gbé ẹ wo tó sáré ṣe níbi tó láyàdì wọ́n dẹ̀ gbé àwọn ọba aládé wọ́n pa wọ́n nípakúpa wọ́n pa wọ́n nípa sàárà wọ́n pa wọ́n nípa kòkànmí. Látìgbà tí wọ́n ti pa àwọn ọba yìí sí àwọn àgbààgbà Fúlàní kọ̀ọ̀kan tí sọ kọ̀ọ̀kan wọ́n ṣe bẹ nípa àwọn òun but nígbà táwọn lọ́balọ́ba pẹ̀lú bàbá wa ṣe Sunday Igboho tí wọ́n ṣe security meeting nísìn tó di pé àwa Yorùbá a fẹ́ wọnúgbó ká lọ lé gbogbo àwọn Fúlàní tó wà bẹ́ẹ̀ jáde àwọn olórí burúkú tí wọ́n ń pe àwọn lágbà Fúlàní ó wá ní kí bàbá tiwa Bọ́lá Ahmed Tinubu kó fowó ara wọn kó fi mú ọmọ wọn no kò ní lè work kò ní work. Bàbá wa ń ṣe ọmọ àlè wọ́n dẹ̀ mọ̀ pé ṣe Sunday Igboho náà ń ṣe ọmọ àlè wọ́n mọ̀ pé ìjà wa Yorùbá ìjà bàbá wa Bọ́lá Ahmed Tinubu ìjà àwọn ọmọ wọn ìjà Ṣèyí Tinubu ìjà Fọláṣadé gbogbo wọn Tinubu wọ́n mọ̀ pé ìjà wọn wà lójà àti ṣe Sunday Igboho ń jà torí àwọn ọmọ tó bá bí tó bá dọjọ́ ọ̀la tó bá fẹ́ púṣì kárí àwọn tàbí tó bá fẹ́ follow ambition wọn káwọn Fúlàní wọn ò ní jẹ́ kó débẹ̀. Kí irú àwa yìí pẹ̀lú àwọn ọmọ tá à ń bí tó bá dọjọ́ ọ̀la táwọn ọmọ bá náà fẹ́ ṣe politics or tó bá fẹ́ ṣe anything pẹ̀lú ọwọ́ táwọn olórí burúkú Fúlàní ìgbésó máa possible kò ní lè possible torí àwọn Fúlàní ọ̀ṣọ́ọ̀ṣọ́ Nàìjíríà dèbí wípé ẹni tó bá fẹ́ kó débẹ̀ ni wọ́n wá lọ kó àwọn Fúlàní láti Chad láti Niger láti Mali láti Somalia láti Togo láti Burkina Faso different parts of Africa wọ́n wá lọ kó wọn wá wọ́n á dá wọn pọ̀ mọ́ ọmọlẹ̀ Haúsá wọ́n á fún wọn ní voters card wọ́n á fún wọn ní national ID card wọ́n á ṣe everything fún wọn tó bá wá dásìkò election gbogbo àwọn yẹn ló wá tẹ̀ka fún wọn ṣèbí ń tó ṣe nìyẹn gbà ẹ́ àwọn tó kó wọlé gbà ẹ́ ìtọ́jú bó bá wọn gbà kó ti ṣe oríṣiríṣi kan ṣe báwọn lọ́wọ́ ni wọ́n di Boko Haram yìí ní tápá òkà wọn. Ẹ wò ó
tabadika torí àwùjáre tabadika torí àwùjáre kàmá fi rojọ́ ìtọ́ máa tán lẹ́nu náà ẹ̀yin ìyá àti bàbá wa abẹ̀yìn nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section gbogbo ilẹ̀ mọ̀ báwọn international communities wọ́n máa ń wo program wa ẹ máa kọ ẹ fi comment fi bombard the comment section yẹn ẹ jẹ́ káwọn international communities ẹ jẹ́ kí wọ́n realize wípé Chief Sunday Igboho is not a criminal, he is not a terrorist, he is not a smuggler, he is a freedom fighter. Ṣèbẹ́rí kan tí sáà reporters gan kọ wọ́n ní Miyetti Allah asked Tinubu security agency to arrest Yoruba activists. Wọ́n sọ pé criminal, wọ́n sọ pé jàǹdùkú, wọ́n sọ pé àdàlúrú. Yoruba activists Sunday Igboho over alleged threat on Fulani apààyàn. So ká la ojú ti wá lẹ́kọ̀ọ́ máa pa wá. Àsìkò yẹn ti kọjá. Ẹ̀yin lẹ máa tètè lọ kó àwọn ọmọ yín. Ẹ̀yin lẹ káwọn ọmọ tẹ́ ẹ̀ wọ́n ṣe pé kọ́ máa pa àwa Yorùbá ìyẹn Miyetti Allah. Ẹ̀yin lẹ máa lọ kó wọn kúrò. Lẹ máa sọ fún wọn pé Igboho ti dé. Igboho ti sọ̀rọ̀ a ti gbọ́. Igboho ti sọ̀rọ̀ a ti gbọ́. Gẹ́gẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́ gbàgbà gẹ́gẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ Igboho ìjàyà Chief Sunday Igboho tó lẹ́kọ́ máa pè ní ìjàyà àwọn ìjàyà olùfúnni ní jìnnìjìnnì á gbé wọn bí jìnnìjìnnì Igboho pọ̀ létí ẹ̀yẹ ẹ̀gbọ́n tí Sálíù gbọ̀ngàn sọ ni ó ní tí bá gbórúkọ Sunday Igboho àyà bí ó sì já òtútù á máa mú mi. Sálíù tó jẹ́ lórí gbogbo Fúlàní Nàìjíríà ọmọ gbogbo òṣèré tútù òun làánú ẹ̀yin ọmọ Yorùbá kan ṣe ní tí ẹ ti rẹ́ni ṣe ànáwó kan àbí àlùgbò kan fún yín tẹ́fẹ́ máa fi ra yín wé Igboho ẹ̀kọ́ kàgbákò ayé èèyàn kì í àti ti ẹnìkan náà tí wọ́n ló sọ pé ìdí ẹ̀ ṣe Sunday Igboho apààyàn ni wọ́n pàwọn ọlọ́pàá bọ́lá àbí gbogbo yín ṣe ní ẹjẹ́ ya wá publicly kẹ dọ̀bálẹ̀ kẹ bú agbádálẹ̀ kẹ nà fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ wá tọrọ dáríjì lọ́wọ́ Igboho káwọn alálẹ̀ tó máa ń dì pẹ̀lú àwọn tó bá dìtẹ̀ Igboho kí wọ́n tó wá dì pẹ̀lú fi tọ̀sí lárí kọ̀gbọ́n fi ti bọ́dà yóò ṣòdì kọ́gbọ́n kẹ fi tàwọn sọ́mẹ́nì kù fi kọ́gbọ́n lọ gbogbo àwọn tó bá yọnu òun ní àánú ọmọbìnrin kókó obìnrin ṣe ní ìwọ tó pé ilé ọkọ kẹrin ló wà tó pé ọmọ máa mẹ̀tẹ́ ó mọ̀ pé bó ṣe sọ̀rọ̀ sí Igboho yẹn káwọn ayé ti bẹ̀rẹ̀ fi 6 kún bẹ́yẹn ó wá kù sí ẹ lọ́wọ́ tó bá máa dákẹ́ kó wà lórí 10 yẹn jẹ́jẹ́ àìjẹ́bẹ̀ from one place to another ló kọ́lẹ̀ Igboho kúrò nù ẹni tí téèyàn yẹpẹrẹ ohun tó jẹ́ fún wáyé àmì lẹ́nu nínú àwọn ọmọbìnrin tó pè ní inú wọ̀láká yẹn tó ní ẹ gbogbo ilé ọkọ mẹ́rẹ̀ẹ̀rin tó ń lọ ni wọ́n sanwó tọ́wá tọrọ òun ó jẹ́ tó dùn lẹ́nu ẹ̀ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yà bí a máa yé tẹ̀ ń wò ní ọmọ yóò ní ṣìkì lágbára Ọlọ́run ọmọ yóò ní délé ọkọ 4, 5, 6 torí òun sì máa dórí 10 lágbára Ọlọ́run ọmọ yóò ní sí délé ọkọ 10 kókó tó pàdé tiẹ̀ ẹ ṣàmì nǹkan àwọn ìyá mi ti ń ṣe amen àmì àṣẹ ìgbìmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan àkàgbákò ńlá ni pé kóbìnrin máa ṣí káàkiri kò sí àgbákò tó God bless you all, I love you all. Fẹ́yìn tẹ́ bá ní observation program tí mo ṣe tàbí tẹ́ ní 1 or 2 things tí ẹ fẹ́ bá mi sọ ẹ pè mí sórí +229 +229 57 74 79 70 +229 57 74 79 70 WhatsApp number mi nìyẹn ẹ pè mí kí a jọ sọ̀rọ̀ Odùduwà àgbéwà onígbé ọ̀dàlẹ̀ ẹ dẹ̀ má gbàgbé láti share show ẹ like ẹ comment kẹ́dẹ̀ subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tán notification yín kẹ́ share fún gbogbo àwọn alágbára tó wà nílẹ̀ Yorùbá pé àwọn Fúlàní ti gbọ́wọ́ wèrè o
God bless you all. I love you, man, sir.